ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bá wọlé kí n káàbọ̀ kí n tún máa fi ìlú ẹ̀ kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń ìlànà ìṣẹ́gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa rí gòrò ẹ máa wo Startimes. ayérayé tó ṣe mí lógo ẹ mọ̀ bá ń kíra fún mo ní ẹ bá ń kíra fún bàbá mi tó ṣe mí lọ́ṣọ̀ọ́ ẹ mọ̀ bá ń kíra fún mo ní ẹ bá ń kíra fún ọlọ́run nínú àwọn ọ̀run tí fún mi ní jíjẹ ẹ mọ̀ bá ń kíra fún bàbá mi tí ń kẹ́ mi bí ẹ̀yìn ojú ẹ mọ̀ bá ń kíra fún ọlọ́run nínú àwọn ọ̀run tí ó padà lẹ́yìn mi ẹ mọ̀ bá ń kíra fún ọlọ́run tó ní àmọ́ ọmọ sọ ẹ mọ̀ bá ń kíra fún mo ní ẹ bá ń kíra fún ayérayé òun ló ṣe mí lógo òun ló dirí ẹwà fún mi ẹ mọ̀ bá ń kíra fún ẹ bá ń kíra fún bàbá tèmi àgbàlagbà òye ọlọ́run tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọlọ́run tó jẹ́ kí gbogbo ẹ̀ kó máa lọ bí mo ṣe ń rò bàbá mi tí ò padà lẹ́yìn mi ọlọ́run mi tó sọra rẹ̀ di odò ńlá tí ò sì jẹ́ kó mi ó gbẹ lẹ́yìn ẹ̀já mi kábíyèsí olódùmarè ẹ bá ń kíra fún ẹ bá ń yìn lógo ẹ bá ń ṣe pẹ̀lẹ́ ẹ bá ń gbé gẹ̀gẹ̀gẹ̀ wọ́n ní kí là ń gbé bí ọmọ olúwa mi là ń gbé bí ọmọ ẹ bá ń gbé gẹ̀gẹ̀gẹ̀ ẹ bá ń ṣe pẹ̀lẹ́ ẹ bá ń kíra fún báwọn yóò bá sọ fáwọn aráalé wọ́n pè é fáwọn nìkan tó ṣe oore fún wọn àbí tó ṣe nǹkan bàǹtàbàǹtà fún wọn wọ́n pè é ṣe gbòòsà fún ẹ bá ń ṣe gbòòsà fẹ́lẹ́dùmarè arúgbó ọjọ́ àdàgbàmọ́ pààrọ̀ òye àdàgbàmọ́ tẹ̀pá ọlọ́run tí ń fún mi ní jíjẹ ọlọ́run tí ń fún mi ní mímu tí ò sì jẹ́ ó gbòdì lára mi ó ní mo ṣe ń gbé máa bá ń kíra fún lọ́jọ́ ti tèmi gbogbo yín tẹ̀ wá nílé ìjájọ́ máa kíra fún ọ̀gá ògo tó dá yín sí tó dá mi sí títí dọjọ́ òní kí máa fi yẹn náà kí yín kó àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lórí Startimes television Yorùbá tìyín orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ayélujára ṣe ńlá fún mi aláṣàkẹ́tì yín gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ́rẹ́ ẹ ti mọ̀ pé ní àyájọ́ ọjọ́ tá a wáyé àyájọ́ ọjọ́ tá a máa sọ̀rọ̀ nípa ìdílé wa ìdílé àti gbogbo tó ń lọ nínú ìdílé wa náà ni bẹ́ẹ̀ dẹ́rẹ́ mi nìkan kọ́ ni mo wá ẹ ti mọ̀ pé tá a bá ti dé báyìí èmi àti èkejì mi náà lájọ́ dé ẹ mọ̀ nílẹ̀ ìyá wa. kò ṣeé ṣe kó dá wa. àmì ìdá wa o. pàápàá jùlọ nírú ọjọ́ yìí. ẹyẹ ò ṣe àìmí gan ìlà apá kan kò ṣeé ṣe. apá bíi méjì mo ní méjì náà. ayọ̀ àtọ́lájọ ń rìn. bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn. wọ́n jọ wọ́n rìn ní bẹ́ẹ̀ ni. ó rántí àlejò wa kan tó wá tí ngbà tá a ṣetán tó ní òun fẹ́ sèvù nọ́mbà o ó lóun á sọ pé ọlá ayọ̀ àná báwo lẹ ṣe mọ̀ pé bá ṣe máa pè ní ó ní bó ṣe máa lọ nìyẹn ó lóun ti rí ní ojú ilẹ̀ nígbà tá a bẹ́ wọ́n ti já sí nìyẹn ọlọ́run máa yọ ọ̀rọ̀ látayọ̀ nínú ayé wa nínú ilé wa nínú ìgbéyàwó wa ọlá àtayọ̀ á máa bá wa sùn á máa bá wa jí lágbára ọlọ́run ẹ káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ pẹ̀lú ọlá àti ayọ̀ lọ́jọ́ tòní a kí gbogbo yín o a kí yín láké a kí yín lóko a kí yín ní ìwà ọ̀rọ̀gún àga gbogbo yín pátápátá la kí gbogbo àgbààgbà nílẹ̀ Yorùbá àtúnṣe báyìí lọ́jọ́ tòní ẹ̀ tún jẹ́ ojú wa ṣe gbogbo àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo yín la kí o ẹ jẹ́ ojú wa ṣe
a ò ní tẹ́ a ò ní tẹnu gbó bí ọwọ́ níwọ̀n ìgbà tẹ́yìn ò ti tẹnu gbó bí ọwọ́ bẹ́ẹ̀ni àwọn ò ní tẹnu gbó bí ọwọ́ láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí social media jẹ́ ká juwọ́ sí wọn ẹ ṣé o we love you ẹ ṣé o gbogbo ìfẹ́ ọwọ́ ìfẹ́ tẹ́ ń jù sí wa pátápátá a nífẹ̀ẹ́ yín gan ni gbogbo ẹ̀ ni a rí o ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ wọ́n ní kọ́lọ́hún má paná ìfẹ́ kárí rẹ̀ bára ṣe Ọlá àtayọ̀ ń ṣọpẹ́ àwa tún ń ṣọpẹ́ o. Yetunde Adeyemo lórúkọ tèmi bẹ́ẹ̀ rí mi lóde ẹ pè mí láyọ̀ ń gbénú dédé ara mi náà ló ṣe èmi lọmọ wọn lóńdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ bá ti dókè àgbẹ̀ lákòókò ẹ bèrè ilé bàbá dúdú yẹn ní ibẹ̀ ni mo ti já ìyàwó lówó Èkìtì ẹ jẹ́ àwọn abẹ́tò bọ̀ ọmọ dúdú yẹmí ẹ jẹ́ àwọn abẹ́tò bọ̀. ohun gbogbo àtàwà ní ẹ ti mọ̀ pé tá a bá ti dé ní àyájọ́ ọjọ́ tá a wà yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa òun náà la máa mú sẹ́nu lóòrè ní nǹkan tá a máa fi ṣíra wa létí ọ̀rọ̀ kékeré tá a máa fi ṣíra wa létí ká tó lọ sí abala ọ̀rọ̀ tá a máa mú sẹ́nu gangan òun náà la pe àkórí ẹ̀ ní ká máa ṣe àfojúsùn ayé tó rẹwà. ṣàfojúsùn ayé tó rẹwà ayé tó dáa nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà àwọn sọ pé wo n ti bá ṣáà ti rí òun sọ̀rọ̀ kan kó tó di pé a bọ́ sórí ètò wípé ká lọ gbó ní apá bíi ti àwọn tó fẹ́ fọ́kọ tàbí àwọn tó fẹ́ fẹ́ yàwó nítorí ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ relationship ìyàwó ìfẹ́ náà là ń sọ lórí ètò yìí wípé ká lọ fi ká ti bi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ àwọn tó fẹ́ ṣègbéyàwó tó yá wọn ọjọ́ ti wá lọ lórí wọn díẹ̀ pé ẹ̀yin jóbìnrin ẹ ti ń pé bíi 40 ẹ ti 35 ẹ ti ń 40 ẹ ti ń 45 ẹ wò pa ìgbà wo ni sútọ̀ tó ṣe kinní máa wá dé ìyàwó lọ́kọ ìyàwó tó máa dáa tó máa dé wọn tí ì dé ẹ kàn ṣàdédé rí kò jọ kinní kan kò jọ nǹkan kan kò tiẹ̀ kò níṣẹ́ pàtó tó ń ṣe kò wo mo ti ń dàgbà jàre jẹ́ ń gbà bẹ́ẹ̀ mọ́ ọ má jẹ abọ́ mọ́ ọ má jẹ abẹ́ mọ́ bẹ́kú bẹ́ẹ̀. wọ́n ní ká máa ṣe àfojúsùn ayé tó rẹwà ká má torí pé a ti ní ìdádúró kan. àmọ́dún ti lọ. ìṣọkùnrin náà. bẹ́ẹ̀ ni. ló ti ní ìdádúró tó tètè ríyàwó wá jẹ́ pé pamí ikú ló ṣeré kọjá wa pé ó jẹ́ máa mánéèjì ẹ̀. wọ́n kúkú ti sọ pé gbogbo obìnrin aláwòkù ni wọ́n àwọn ọkọ wa là ń gbó èyí tó kù sàn. ọyọ ló bá ọyọ. èèyàn kan tiẹ̀ ló sọ èèyàn kan ló sọ pé mistake táwọn ọkùnrin máa ń ṣe ní pé tó wọ́n bá ti dẹnu kọ obìnrin pé mo fẹ́ fẹ́ wọ́n wá máa ṣèlérí má wọrí máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ ìyàwó yẹn náà ló dé àgbà tó ti ní o máa tọ́jú mi wọn ò mọ̀ bóyá ó ní skọ́in lórí nígbà tó bá wá fẹ́ tán láwa gbé skọ́in dé láwa máa ṣe wèrè fún. bí náà dẹ̀ ti ṣèlérí pé máa tọ́jú ẹ̀. àgbà tó dẹ̀ ti ṣèlérí pé máa tọ́jú mi yẹn máa tọ́jú mi náà ni. máa tọ́jú mi lọ o. èyí tó túbọ̀ sí pé ká má torí pé a ti ní ìdádúró ká má lè rorí nígbà tó bá yẹ ká yàn ká má lè wo pé ẹni kò ń ṣe taste mi o nǹkan tí mo fẹ́ràn nínú ọkùnrin kò sí nínú ẹni yìí o ká má torí pé mo ti pé 40. ó tiẹ̀ ní nǹkan téèyàn lè manage àwọn nǹkan kan wà tí èèyàn lè manage ṣùgbọ́n pé kò sẹ́ni tó pé bẹ́ẹ̀ ni you are not all perfect so àwọn nǹkan kan wà tó jẹ́ pé ìwọ fúnra rẹ o mọ̀ pé kíní o lè manage ẹ̀ ọlá má jẹ́ ká tanra wa o lọ́dọ̀ tèmi o bóyá o máa wá accept pẹ̀lú mi léni o lọ́dọ̀ tèmi gbogbo marriage pátápátá à ń manage ara wa ni. bẹ́ẹ̀ ni. torí àwọn kan wọ́n lè sọ pé ó ń wà blissful all through pé bí òdòdó ni ó ń rẹwà ní gbogbo ìgbà. nígbà tó sọ pé táwọn bá mi gan tó ti dàgbà tí wọ́n ní ọkùnrin tàbí ní ìdílé ọ̀tọ̀ àtobìnrin tàbí ní ìdílé ọ̀tọ̀ tí òbí ọ̀tọ̀ọ̀tọ̀ wọn dàgbà pẹ̀lú ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn
wọ́n sì parapọ̀ láti di tọkọ-tìyàwó. Sùúrù ló gbà láti mọ̀ wá ara wọn. Ta ló wá sọ pé ó peaceful? So àwọn nǹkan kan wá wà téèyàn lè manage gẹ́gẹ́ bí èèyàn kọ̀ọ̀kan. Èmi obìnrin tí mi bá ti wá lè manage ẹ̀, sùúrù yẹn máa pọ̀ gidi gan o. Ó máa pọ̀. Ó máa kéèyàn dẹ̀ tó lè ní sùúrù ẹ̀bùn máa ní. Ó kúkú bẹ́tà kéèyàn ṣe àfojúsùn ayé tó rẹwà fún rárá ẹ̀ kó tó di pé èèyàn wọnú ìgbéyàwó yẹn pé ọjọ́ tí ń lọ ẹlòmíì kọ́ rẹpẹtẹ. Òun gan ló máa ń jẹ́ kí ọ̀rọ̀ tá a máa sọ lórí ètò lénìí gangan ló máa ń jẹ́ kó wọlé wá. Bẹ́ẹ̀ni. Ibi tí ṣàjẹ́ manage ẹ̀ ṣàjẹ́ ń lò bẹ́ẹ̀ mo ti pẹ́ kí n tó lọ́kọ mo ti pẹ́ kí n tó fẹ́yàwó. Òun ló máa nígbà tí ìfẹ́ tó kún tó jiná òsì kò ń sọ̀rọ̀ owó lélẹ̀. Eléyìí ń sọ̀rọ̀ owó. Nígbà tí ìfẹ́ tó jiná òsì báwo ni ọ̀rọ̀ pamí ikú ò ṣe ní dé. Ó máa ṣẹlẹ̀ náà pamí ikú máa ṣẹlẹ̀. Òun la ṣe ń ṣàtótónu pé ká ṣe àfojúsùn ayé tó rẹwà ní ti ọ̀nà ìgbéyàwó wa kó tó wọnú ìgbéyàwó lọ léléyìí ti rọrùn nítorí tó bá ti wọnú ẹ̀ tán ó ti di pé. Pé nǹkan gift ni nǹkan tó bá ti bá ń bẹ̀ ó máa ràn ni ṣùgbọ́n ká aláfojúsùn pé ohun tá máa bá ń bẹ̀ ká gbà pé ká wà positive pé ayọ̀ ni kéèyàn dẹ̀ ti ní gbèǹdéke aspect kan tí mo tún fẹ́ kó jẹ́ ká wò ní pé nítorí pé à ń dúró yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ká tiẹ̀ dúpẹ́ ojú tí ń là ń sìn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò achieve nǹkan mi láyé torí pé n fẹ́ marry yẹn dandan. àwa dúró kò ní gbé ìgbésẹ̀ tó kàn. èyí ara kò ní mú gan. láti jẹ́ èèyàn láyé. èyí vision tó dáa. ní àfojúsùn. láti ṣe àwọn nǹkan tó dáa fúnra rẹ̀ kò ní ṣe. ìgbéyàwó nìkan dẹ̀kọ́ lèèyàn fi ń gbégbé ayé tó rẹwà. tó rẹwà bẹ́ẹ̀ ni. personally fúnra èèyàn o lè gbégbé ayé tó rẹwà tẹ́ pé ẹni tí ó ti bímọ gan tó ti lọ́kọ gan lè máa wẹ̀ pé arábìnrin yìí ó dẹ̀ gbégbé ayé tó rẹwà o pẹ̀lú pé kò tí ì lọ́kọ pẹ̀lú pé kò tí ì bímọ. gbogbo eléyìí tá à ń sọ tó dàbí àtótónu lóòrè ẹni tá a fi ń ṣera wa létí òun náà ni pé ká ní àfojúsùn ayé tó rẹwà ní gbogbo ibi tá a bá ti bára wa kákan lọ yàbàrá pé bóyá ẹ̀yin tí ẹ ti ń dúró de nǹkan kan tàbí èkejì bóyá ẹ ti pẹ́ láti gbéyàwó àbẹ ti pẹ́ láti lọ́kọ ẹ má jẹ́ ká sáré máa sọ pé torí mo ti pẹ́ tàbí kinní kan eléyìí tó bá wá ni mo fẹ́ mú ẹ ṣàfojúsùn ayé tó rẹwà yẹn gangan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kaftan television Yorùbá ọ̀rọ̀ ṣítí tí wọ́n fi ń ṣí wa létí lójoojúmọ́ wọ́n ní ká ṣe àfojúsùn ayé tó rẹwà nínú ìgbéyàwó náà ìwọ fẹ́ yàn ẹ jẹ́ ká máa ṣe àfojúsùn ayé tó rẹwà bí èkejì mi náà dẹ̀ ṣe sọ bí àwọn ti ń dúró de nǹkan kan ẹlòmíì náà bó ṣe sọ ó lè má jẹ́ ọkọ ló ń dóde ó lè má jẹ́ ìyàwó ló ń dóde tó bá ṣáà ti sọ mo fẹ́ lọ lóyìnbó ni o kò ní mú nǹkan mi ṣe mọ́ ìyẹn nìkan ló máa fẹ́ ní sọ. gẹ́gẹ́ bí ọjọ́ tí mo change orientation mi tí bá tá bá lọ ṣiṣẹ́ alága àwa lọ ṣiṣẹ́ yẹn ní Sùúrùlérè ọba kan wà níbẹ̀ ọba Tẹ́jú Oṣó wà níbẹ̀ pẹ̀lú àwọn olórí ẹ̀ mo wá ní oye iṣẹ́ yìí èèyàn tó ṣe mí tó forin ṣe mí pé kí n máa kọrin fi ṣiṣẹ́ yìí tó bá tí ì ṣe mí tí máa fi dé Canada kò gbúdọ̀ padà lẹ́yìn mi kíní kan gbà tá a wá ṣiṣẹ́ tán ìyàwó ọba yẹn wá pè mí wá ní àmọ́ ṣe mistake o tí máa ní tó bá tí ì ṣe fi mí dé Canada yẹn ṣé tí àyè UK bá yọ ṣé mi ò ní lọ ṣe ni mo ní màá lọ ṣe o so bí Canada ò tí ì ṣe tí UK bá ṣe ṣé mi ò bẹ́ẹ̀ni tó dẹ̀ jẹ́ UK ló ti dé ṣé mi ò ní lọ ní. àìmọye iṣẹ́ téèyàn dẹ̀ máa ṣe ní Lagos Island lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni tó máa bẹ́tà ti Canada tó máa bẹ́tà ti tó jẹ́ pé ó lè lọ Canada kan kó jẹ́ gbèsè ló máa jẹ bọ̀. ṣé ni mo padà rí tíǹkì ni mo ṣí brain mi sílẹ̀ pé gbogbo ilé ìtàn àsọ lóore ẹ̀nà náà ni pé ká máa ṣe àfojúsùn ayé tó rẹwà ó ní wo ló fẹ́ ká lọ wò nínú ilé agbára wa káwa náà ká fi lọ tún ṣòkòtò wa fún orin tiwa àti Àtàbàtúbú jọkọ yìí. adé orí. adé orí mi ni olólùfẹ́ mi ni ìrèké.
ọ̀ṣọ́ bẹ́ẹ̀ ó dáa èkejì mi ní ká lọ wo adé orí láti ọwọ́ Ọlá Onabajo ká fi fẹsẹ̀ rájọ́ lé tá a bá padà dé ká wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá a sọ ẹ kú kalẹ̀ à padà tó. orí ètò Ijiroro Owuro lẹ́sìn wa lórí Kaftan television. Ọlá ọ̀gá ọjọ́ tí mo kọ́kọ́ rí fídíò yẹn wọ́n náà lédi yóò tiẹ̀ fẹ́ dàgbà mọ́ rárá pẹ̀lú ó tún ráṣọ òkè ó ti ṣe kéde ṣe adérí mi ni mo fẹ́ máa fẹ́ ẹ mo fẹ́ máa kí ni gan-an. mo tún fún slang mo ní pọ́pọ́rí pọ́pọ́ mi o. ibo láìkì ibẹ̀ yẹn ọ̀gá orin yẹn dàgàn fáwọn olólùfẹ́ nígbà tójò ìfẹ́ bá ń rọ̀ tó bá ń rọ̀ tó gbogbo ẹ̀ ń ṣe. o mọ latest mo fẹ́ jù sí mi mọ́ orin ìfẹ́ latest o mọ̀ pé ìyá gbogbo ìfẹ́ ló sọ. ọ̀gá Duchess of Love má jẹ́ kó lọ. wọ́n máa lọ fà á. ó rántí gẹ̀ẹ́sì wa kan tó wá sórí show. wọ́n sì gúdù. a máa kọ́ fún mi ní inner room. inner room ẹ mọ̀ jẹ́ ká bá ti pọ̀ ju bá a ṣe wà yìí. ẹ̀yin náà lẹ ṣì máa wò à ń gbébọ̀ lórí afẹ́fẹ́ fún yín. àwọn ni ọ̀rẹ́ mi gan jò náà. ó pọ̀ gègé. wọ́n ká máa fi ọ̀rọ̀ lẹ̀ ká fi sọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ tá a máa mú sẹ́nu lóòrọ̀ ní àti ń sọ̀rọ̀ yìí bọ̀ lórí ètò kan tá a ṣe ní kòpẹ́kòpẹ́ tá à ń sọ̀rọ̀ nípa domestic violence bí àwọn ọkùnrin tí wọ́n ń lu àwọn ìyàwó wọn. Wọ́n sọ pé àwọn obìnrin náà máa ń lu ọkọ wọn ṣùgbọ́n àti ìgbọ́ yẹn àgbà àti ìrí kankan kó fojú síta kò sí ìfojú sí. kò tí sọkùnrin kan tó wá nawọ́ pé ìyàwó mi ń nà mí o. wọ́n ní wọ́n mú mọ́ra ni. ẹgbẹ́ mú mọ́ra o. ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ kẹ́sì ẹ fi jàre wa. ẹ sọ̀rọ̀ síta. ẹ sọ̀rọ̀ sókè pé ìyàwó mi ó lù mí o. ẹ sọ̀rọ̀ sókè náà ká fi jàre kẹ́ fi jàre àwọn obìnrin. àbí à ń sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin lílo tán máa ń lo ìyàwó wọn eléyìí tí ó tiẹ̀ tó wá mú awuyewuye kan síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ti arábìnrin wa Osinachi tí ọkọ ẹ̀ lù pa kẹ́ dákun kó tó wá di pé àwọn èèyàn tó wá ń tẹ àtẹ̀jíṣẹ́ sí wa pé ká tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí pé a ti ń sọ ó tẹ̀ tó di pé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ mo rántí pé a ti ṣe lórí ètò yìí àìmọye gan láti ṣe láìka ẹtẹ̀ wàá mọ̀ pé Ọlọ́run ló ń bá wa sọ àṣẹ lọ́sẹ̀ tá à ń ṣe yẹn bíi pé bí kó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn fẹ́ ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ àṣẹ lọ́sẹ̀ yìí ó dẹ̀ túmọ̀ sí pé ìgbéyàwó kò yẹ kó máa di nǹkan tí ọkùnrin máa na obìnrin pa lé lórí débi pé ti ẹni wa tó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ni àwọn èèyàn tún sì tún wá ń tẹ àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa pé ká sì tún yànnà náà ọ̀rọ̀ yìí mo ṣe sọ pé ó máa dàbí continuation ni o ṣé ọ̀rọ̀ náà ṣó ti dá ni kò ì dá. bẹ́ẹ̀ni arákùnrin tá à ń sọ yóò sì wà ní àgọ́ ọlọ́pàá kéèsì ẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́. ní kòpẹ́kòpẹ́ ìgbà wọn tẹ̀sẹ̀ ń sọ pé autopsy gan ṣẹ̀ jáde ikú tó pa á nìkan ṣùgbọ́n ká tiẹ̀ sọ wípé okay kí ni àwọn nǹkan tó máa ń fà tá a fi máa ń na tọkùnrin fi máa na obìnrin ibi tí mo fẹ́ bọ́rọ̀ lọ rèé o tó fi máa na obìnrin máa ti láyà máa gbá nípa lórí mọ́tò máa gbá nípa níkùn tí obìnrin yẹn dẹ̀ máa ṣì dúró. a ti ṣe tọ́pìkì yẹn Ọlá number 1 ìfẹ́ àfẹ́díjú àbótí gbàgbé. ṣé ìwọ rò pé ìfẹ́ àfẹ́díjú irú tí Osinachi tá ń sọ̀rọ̀ yìí. kí ni wọlé rò kó lè ṣe. èmi ń wò pé ó ti di òkú ọ̀run lọ́jọ́ títí ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí àwọn èèyàn sọ tá lè rí ṣàpọ̀ wọ́n ní bóyá kí ni ayé fẹ́ sọ. ṣé yẹn náà wàá ṣèfẹ́ àfẹ́díjú ni tó bá di pé kí láyé fẹ́ sọ ó sì nífẹ̀ẹ́ ìdíjú náà ló ṣe ń rò pé kí láyé fẹ́ sọ. tí ò bá nífẹ̀ẹ́ tí wọ́n dẹ̀ jókòó síbẹ̀ pé ọmọ mi ta ló máa bá mi tọ́jú Ọlá kí ni ìjọ Ọlọ́run máa sọ. mo gbà pẹ̀lú ẹ̀ mi ò dispute ẹ̀. tí kò sì sí ìfẹ́ kankan báyìí tó mo sì gbà pẹ̀lú ẹ̀ mi ò dispute ẹ̀
but à ń sọ pé à ń wò pé kí ni àwọn nǹkan kí làwọn èèyàn fẹ́ sọ owó lè wà ń bẹ̀ ìfẹ́ àfẹ́díjú ó lè wà ń bẹ̀ but tó dà pé ní ti ìyá wa tá à ń sọ yìí wọ́n ti dòkú ọ̀run kọ́lọ́n bá wa fi ọ̀run kẹ́ wọn ó dàbí pé kí làwọn èèyàn fẹ́ sọ yẹn ló pọ̀ jù ó dàbí pé bóyá òun ló pọ̀ jù kí ni àwọn pásítọ̀ tó ń pè mí lórí ẹ̀mí kí náà máa sọ kí ni wọ́n máa sọ àwa náà society kí la fẹ́ sọ tó tó ń bá bọ́ sórí stage wọn á ní gbẹ́nu ẹ̀ sọ̀hún ṣùgbọ́n kí ni yìí kò ṣe pé àwọn èèyàn ò mọ̀ rárá o ṣe mọ̀ pé kò ṣe pé àwọn èèyàn ò mọ̀ rárá ibi tèmi ti ń sọ pé ìfẹ́ àfẹ́díjú nìyẹn ṣé àwọ̀ ó ní twin sister twin sister ẹ̀ mọ̀ sí ìgbà tó kú tán ní twin sister ẹ̀ náà wá ń sọ nǹkan tóun ti fi ojú rí pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe o. ìyẹn náà ò dẹ̀ ṣé àwọn yẹn náà wà ní àwọn. wọ́n ní ṣe ló máa ń kúnlẹ̀ ló máa ń bẹ̀ wọ́n pé kán jọ nítorí Ọlọ́run kí wọ́n má sọ fẹ́yàn kankan bóun bẹ̀ wọ́n pé kán ṣàmà bóun gbàdúrà fún kó yí padà. kó yí padà. èmi mọ̀ pé bóyá bẹ́ẹ̀ ni ẹ̀sìn ṣe ní pé ká gọ̀ tó. ká gọ̀ tó ní o. lójú ikú. nọ́dẹ̀ tí wọ́n tún gbọ́ sítórì èyí tó tún ṣẹlẹ̀ nínú stúdíò tó lọ rìkọ́dù kò ṣáàmù aṣáàjọgbọ́ sí ni tó lọ rìkọ́dù ó ń kọrin nínú stúdíò arákùnrin yìí lọ síbẹ̀ ìfọ́tí wàì ni mánéjà stúdíò náà ló wá ń sọ ohun tójú ẹ̀ rí o pé nìyẹn fẹ́ bá a fìjà pẹ́ta pé báwo ló ṣe máa ṣe bẹ́ẹ̀ wọ́n lẹ́sẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ní arábìnrin ìkúnlẹ̀ ló ń sunkún ló ń bẹ stúdíò mánéjà pé kó jọ torí Ọlọ́run kó má bàjá o kó pa àwọn sílé kó má pa àwọn síta o pé ó máa change kó fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣó orí ọkùnrin yẹn ìwà ìkà ó kúnú ẹ̀. dúró ná ìwà ìkà kúnú ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n arábìnrin wa tó ti di ẹni ilẹ̀ lénìí yìí èyí tó ṣe ń bẹ̀ òun ló pọ̀ bẹ́ẹ̀ni òun ló ń jẹ́ òun bẹ́ẹ̀ni ò ní iṣẹ́ àwò ó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo fi sọ pé èyí tó ṣe ń bẹ̀ tó ní lọ́wọ́ ẹ̀ tó pọ̀ jù ló ń jẹ́ òun mo ka àwọn átíkù kan tí wọ́n sọ fún wa pé tí ọkùnrin bá na obìnrin nítorí pé ó ń ṣe ó ń mo jẹ ni. ó dẹ̀ máa wọ́n tẹ̀ tún sọ pé tọkùnrin bá na obìnrin gbà tóbìnrin ṣe yéé wọ́n ló máa ń dùn mọ́ ọkùnrin sí ni. wọ́n ná nítorí pé ó ń ṣe ó ń mo jẹ ni àwọn èèyàn ti béèrè lọ́wọ́ ara wọn pé ọ̀rẹ́kùnrin mi àméjèèjì wọ́n jọ jókòó wọ́n jọ ń sọ̀rọ̀ ìyẹn sọ pé àwọn ń nà ìyàwó tòun lé ìyẹn ní báwo ló ṣe máa nà ìyàwó ẹ̀ ó ní àwọn obìnrin ẹlẹ́tí dídì ni wọ́n ti bàjẹ́ jù wọ́n ti stubborn jù ó ní òun wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ó ní tóun bá sọ̀rọ̀ kan máa bó òun ó ní òun ní ọkùnrin ní o ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ó wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ yẹn pé ọ̀rọ̀ tó níyàwó ẹ̀ sọ yẹn ṣé tí òun bá sọ the same thing pé wọ́n jọ jókòó létí wípé ṣé o máa tàwọn láyà ó ní okololo ó ní nǹkan tó mú ẹ tó ní tàwọn láyà torí o mọ̀ pé ó ṣeé ṣe káwọn jọ fìjà pẹ́ta kóhun dẹ̀ nà ẹ́ ó ti mọ̀ pé apá obìnrin kò ká ẹ. nítorí o ti mọ̀ pé apá weaker vessel tó gbé sílẹ̀ yẹn ò lè ká ẹ kò lè dá ẹ mú òun ló ṣe at every slight ló ṣe máa kọ́kọ́ sáré gbọ́wọ́ sókè pò fẹ́ nà. Ọlá sórí òkè jẹ́ ká tún mu ní apá bí àwọn nǹkan wo ni ó lè máa fà á ení àwọn ọ̀nà wo la lè gbà dẹ́kun ẹ̀ ṣó mọ̀ pé upbringing wà nínú nǹkan tó ń ṣẹlẹ̀ tí ọmọkùnrin tó bá ti wà láti kékeré nínú ilé tí òbí ti fún ní edge lórí ẹ̀gbọ́n ẹ̀ àbí àbúrò ẹ̀ obìnrin láti lè máa nà láti kékeré ìyẹn àkọ́kọ́ àbí ọmọkùnrin tó jẹ́ pé bàbá ẹ̀ náà bó ṣe ń nà yẹ́ ẹ̀ yẹn kò sọ́nà tó máa gbé gbà iṣẹ́ wa wà lọ́wọ́ àwa òbí láti máa jẹ́ kí àwọn ọmọ wa ọkùnrin kọ́ mọ̀ láti kékeré pé nǹkan ẹlẹgẹ́ gidi ni ọmọbìnrin jẹ́ ṣé o mọ̀ pé ìtàn tún gbé pé ọmọkùnrin yìí ó sọ fún àwọn ọmọ ẹ̀ pé ó dáa pé ọkọkùnrin máa na obìnrin kọ́ máa pé obìnrin igi ìyá ni wọ́n ṣé o mọ̀ pé nígbà tí gbogbo láàrin ọ̀sẹ̀ tí fọ́nrán yẹn jáde ni àwọn oríṣiríṣi fọ́nrán míì wá ń jáde tí ọkùnrin míì tó yọ bẹ́líìtì orí tó gbé áyọ̀nù
tó fi ń lọ ìyàwó ẹ̀ lórí èyí tó ná ìyàwó ẹ̀ títí tó gbé ọmọ. tó sọnù ṣe ìdákanṣẹ́ ọmọ ló ṣe ẹ́ ni ká tẹ̀ pé ìyàwó yẹn gan ṣẹ̀ wo bó ṣe ń nà tó ń tẹ̀ lórí mọ́lẹ̀ tó ń ṣe oríṣiríṣi. ìkà ni ìwà ìkà ìwà búburú àwọn ọkùnrin tó dájú tí ò nífẹ̀ẹ́ a kò lè máa sọ pé ìfẹ́ ni tó bá love èèyàn ò lè nọ́nà. èmi sì ti rí ìkàn rí torí ẹ̀ mo yín sọ pé a kàn ń bú arábìnrin wa tó ti dẹnu ilẹ̀ ilé ní iná ni mo ti rí ọkùnrin kan rí tó jẹ́ pé ó sì na ìyàwó ẹ̀ títí ọmọbìnrin yẹn ṣetán láti kúrò ó ní ìwọ kò síbi tó ń lọ. ó dè mọ́lẹ̀. kò síbi tó ń lọ. ó ti wà báwo ni àwọn olóyìnbó ṣe ń pè obsess àbí kankan. bó bá kò síbi. báwo ló wá ṣe ń tilẹ̀kùn mọ́. ó ń tilẹ̀kùn mọ́ náà ni. Ọlá. ó ń tilẹ̀kùn mọ́ ni. Ọlá nígbà tó ń tilẹ̀kùn mọ́ ṣó ń gba fóònù lọ́wọ́ ẹ̀. ọyọ ẹni tó bá máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ kí irú ọmọbìnrin yẹn ní access. torí níbi tó ti ń bẹ̀rẹ̀ a ti discuss ẹ̀ rí obìnrin tó bá ti gbọ́kọ lórí jù tó ti sọ lẹ́nu ló máa ń sábà ń ṣẹlẹ̀ sí tó bá ti ń di pé má lọ léyìn má bẹ́ẹ̀ gbẹ́ sọ̀rọ̀ má lọ́rẹ̀ẹ́ má ṣu má tọ̀ ìyá wà nídìí ẹ̀ marriage ò kì í ṣe bondage tó yẹ pé èèyàn ò ní freedom àtọkùnrin àtobìnrin. láti má bá ẹ̀gbọ́n sọ̀rọ̀ láti má bá àbúrò sọ̀rọ̀ kí ló dé láti má bá ìyá sọ̀rọ̀. àwọn míì burú débi pé wọn ò ní jẹ́ kí ọmọbìnrin yẹn kó ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni. torí kó má bàa máa jáde kó má máa rí ìrírí kó má lè socialize. bẹ́ẹ̀ ni irú eléyìí tí mò ń sọ yìí kò sí pé ò ń ṣiṣẹ́ kò sí fóònù pé mo ti ń bọ̀ nílé lásán ni. ṣé irú yẹn máa wá lo android phone. android phone kẹ a lo ipad. kò sí ipad kẹ àní fóònù pèmí padà pèmí apánromí tọ́nà sọ́bẹ̀ fóònù tọ́nà sọ́bẹ̀ ni oríṣiríṣi táwọn èèyàn ń sọ pé ó ní ọmọbìnrin nígbà tó ṣàlè jagun àjàbọ́ tó kù díẹ̀ kẹ́mi bọ́ lára ẹ̀ náà báyìí ló kó gbogbo ẹrù ẹ̀ tọlọ́pàá wọ́n tẹ̀ wá bá fi kó ni. wọ́n máa wá kó ni. wọ́n wá bá fi ọlọ́pàá kó ẹrù ẹ̀ ni. nígbà tó bá ti bóyá tí ìròyìn ti dé ọ̀dọ̀ àwọn tó ní. àní àsìkò ti tó báyìí tó jẹ́ pé bọ́mọ bá ń relé ọkọ a máa yànnàná ẹ̀ báyìí ni ìdí tá a fi ń yànnàná ẹ̀ náà ni pé gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́kọ̀ọ́ pé wíkà vẹ́sù lóbìnrin agbára obìnrin ò ká tó ti ayé ti dá gan-an ọmọ kékeré tí ò ti pọ̀ ọmọ ọdún 10 wọ́n ń wo eré àgbéléwò tọkùnrin nòbí ló ń sọ fún màmá pé ìyá òun o ṣe ń gbọ́ o tọkọ òun bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí ẹ máa wá mú òun ni o tó bá ti fẹ́ òun báyìí lẹ́tì máa sọ fún pé ọmọ òun ò ń ṣe ẹran tó máa nà kò ì pọ́n ọmọ ọdún 10 ọ pé ọmọ ẹlẹ́tì máa. ó ti rí ìrírí ni ojú ti ń rí tó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ó tó ẹ̀yin náà wo irú àwọn ọmọ ìta ń sọ yìí tán ní àwọn ọmọ olóògbé tá ń sọ yìí tán ń sọ fún gbogbo social media wípé táwọn bá ń lọ ilé ìjọsìn mọ́tò tó jẹ́ mọ́tò ìyá àwọn o tán gbé fún ìyá wọn tán fi ta lọ́rẹ ní ṣọ́ọ̀ṣì tó ti lọ kọrin o ògo àgbáyé ìgbéyàwó dẹ̀ sọ di ó gbé ògo wọnú ilẹ̀. ògo àgbáyé ògo ìdílé kan àwọn tó wà láyé gan tí wọ́n ń wárò ẹ̀ tí wọ́n rí lò. ìwọ òdẹ mú ògo yẹn òdẹ pa wọlẹ̀ ṣé ẹ̀mí òkùnkùn ni a máa sọ pé ó ń ṣe ẹ́ ni ṣé ẹ̀mí kẹ́mi la máa pè é. ẹ̀mí kí wá ni ṣé ẹ̀mí mímọ́ nìyẹn. nítorí àwọn ọmọ yẹn tún sọ pé táwọn bá ti ń lọ ṣọ́ọ̀ṣì ìyá àwọn máa gun ọ̀kadà bàbá àwọn máa wá kó àwọn sínú ọkọ̀. sórí tó bá ṣe nínú fíìmù a máa ní pé kinní ni kò lè àpún. ó wá fi hàn pé àwọn ọkùnrin tó ń wúrù wà yẹn àwọn náà mọ̀ pé ohun tí ò dáa làwọn ṣe wọ́n kọ̀ wíkẹ́ẹ̀dì ni o. wá nígbà tí olùṣọ́ àgùntàn ilé ìjọsìn yẹn tó máa bá gbogbo àgbáyé sọ̀rọ̀ ó ní àwọn ọmọ yẹn wọ́n máa ń tán bá ti dé ilé ìjọsìn àwọn máa béèrè wọ́n lè bá béèrè á ní wọ́n fine wọ́n bá béèrè pé mọ́mí nǹkan dáàdì kan wá ní she is fine nígbà tọ́rọ̀ wá di pẹ́ǹtù kánsìn ló wá di pé àwọn máa sọ pé dáàdì àwọn náà máa ń ní tẹ́nibọ̀dì bá ti béèrè kankan lọ́wọ́ àwọn gbọ́dọ̀ sọ pé everything is fine gbogbo nǹkan ló wà okay gbogbo nǹkan ló wà okay ìyẹn ni pé kí wọ́n tó kúrò lé arákùnrin yẹn á ti di ìgbín èṣù sínú wọn. ó túmọ̀ sí pé ẹni burú mọ̀. pé tó bá bí ẹni báyìí ẹ gbọ́dọ̀ sọ báyìí ẹ gbọ́dọ̀ sọ báyìí.
eléyìí tó tẹ̀ tó tún wá jọ mí lójú jù nílé ìta tún gbọ́ pé atúkẹ́ pankẹ́rẹ́ láwọn ọmọ lọ́wọ́ wọ́n máa fi nà ya wọn. Wẹ́ ó dáa ká tiẹ̀ gbà pé ọ̀rọ̀ orí social media ni ká gbà bẹ́ẹ̀ ká kọ dé ìnàpẹ̀nu ní apá bẹ́ẹ̀. ká mọ ẹnu kúrò lápá bẹ́ẹ̀ yẹn. ká mẹ́nu kúrò lápá bẹ́ẹ̀. ó dáa tá a bá sì dé a sì máa wá tú yànnà náà ọ̀rọ̀ tá à ń sọ yìí díẹ̀ sí àwọn nǹkan tá a tún lè ṣe láti fi mójútó irú nǹkan báyìí a ti ń sọ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí tá a ti ń ṣe àtótónu pé gbogbo ìwọ tí ọkọ ẹ tó bá ti di oní ànàpámákú àwa là ń sọ pé kí ìgbéyàwó má túká ṣùgbọ́n tó bá ti di eléyìí tó ti ń di okùn ẹ̀mí mú ànàpámákú nìkan kọ́ ẹ tètè sá kò tiẹ̀ yẹ kán tiẹ̀ gbáyàn ní fọ̀tí kan kó sinmi sára. tí ewu bá tẹ a lè sọ. sọ kí ni. a sì máa sọ̀rọ̀ lé lórí tá a bá padà dé nítorí ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin náà lẹ́nu wa ò kí ń ràn wá. so bíi tẹgbà ni. bíi tẹgbà kọ́ tá a bá padà dé. àbí bíi tìgbà tí. a máa wá tún ṣe sí. irú èmi yìí ń sìn ìjọ́ wo ni pankẹ́rẹ́ ti kàn mí gbẹ̀yìn kéèyàn kan wá yọ pankẹ́rẹ́. láti nursery school. ó ní wo ló fẹ́ ká lọ wò lé. tọkọtaya ẹ má jà. tọkọtaya ẹ má jà o Mr. King Kong ẹ ṣe jẹ́jẹ́ o. ẹ jẹ́ kó rí mi ti ẹ̀wù járe. mo jẹ́ kó rí ẹ wú o. ẹ jẹ́ adé òkè lọ́hùn àwọn padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá àtẹ̀yìn. fún àǹfààní ẹ̀jẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́nu ẹ ti mọ̀ pé ní gbogbo àyájọ́ ọjọ́ tá a wáyé a máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ọlá àti ayọ̀ náà la sì jọ wà lórí ètò lọ́jọ́ tèmi ẹ̀ǹlẹ́ ìyá wa. àwa nù. ẹ kú bó ṣe ń gbóná lára yín. ó ń gbóná fẹ́lifẹ́li. èmi ṣàmọ̀ pé Minister for Women Affairs wọ́n wà lórí kéèsì yẹn. má ṣàyè lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ pé wọ́n máa tó fọkùnrin yìí sílẹ̀. kò ń ṣe bí eléyìí o. wọ́n máa tó mọ̀. kò ń ṣe bí eléyìí kò ń ṣe bí eléyìí. ara nǹkan tá à ń sọ náà nìyẹn bóyá nígbà tí obìnrin bá ti pọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin bóyá irú àwọn nǹkan báyìí tí ó ń jẹ obìnrin yá yìí á máa dínkù. á máa dínkù kò ní máa ṣẹlẹ̀. nítorí ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. gbogbo ọkùnrin tó bá ti ń lu obìnrin tó ti ń fìyà jẹ obìnrin ìyá ẹ̀ ló ń fìyà jẹ. ṣùgbọ́n ṣó mọ nǹkan kan nítorí pé Osinachi ó jẹ́ ẹnìkan tó lọ káàkiri àgbáyé tó popular láti fi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń kúrú ikú yìí o. tó ń kú gidi gan ni o tó ń kú lójó pẹ̀lú bí ti Osinachi yìí ṣe ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ náà ṣé inú ìbẹ̀rùbojo ni wọ́n fi fẹ́ wọn ní àbí. inú ìtìjú lobìnrin mi máa ń wò obìnrin mi á wò pé ìtìjú ló máa jẹ́ kí wọ́n á kẹ́rù mi kúrò nílé ọkọ. obìnrin mi dẹ̀ lélẹ́yìí ó mọ̀ pé a máa ń ṣe lórí ètò ìjíròrò òwúrọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin you have to be independent. yes. àìwà independent obìnrin mi ló máa ń jẹ́ kó kú sínú ìyà. irú Osinachi yìí sìn ṣé kò independent. ó wà independent lóòótọ́ ṣùgbọ́n fúnra lára ẹ̀ ó rò bí òun ò wà independent. kò fúnra ẹ̀ ní freedom. ó rò pé láìsí àtìlẹ́yìn ọkọ òun ò ní lè ṣe iṣẹ́ ìránṣẹ́ yẹn so kò wà independent nínú ọkàn ara ẹ̀. ara nǹkan tá a dẹ̀ máa ń sọ nìyẹn pé ọkàn yẹn gangan dẹ̀ ni o. òun ni kókó àwa obìnrin ẹ gbọ́dọ̀ mọ̀ yí pé mo wà independent mo kátó. bí Ọlọ́run ṣe dá mi ló ṣe dá ọkọ mi èmi sì lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin tó jẹ́ pé wọn ò ní tẹríba. bẹ́ẹ̀ni ìyẹn náà wà bẹ́ẹ̀. wọn ò dẹ̀ ní wọn fi aṣọ gidi jó wọn lẹ́nu. léèsì náà lò. bí léèsì wọn fi jó wọn lẹ́nu. tó ń da o. ní ìyọkúrò nítorí bá ṣe ń sọ àwọn ọkùnrin máa sọ pé ẹ̀yin lẹ ń rọ àwọn pamí ikú sórí bẹ́ńbẹ́ sọ́kọ. sọrú tí kí ni ẹ̀dẹ̀ máa ń wà ànáyìn sọkùnrin gan. bẹ́ẹ̀ni tọkùnrin bá sọ yẹ kó sọ méjì. ó máa ń frustrate ó máa ń máyé sún wọn. tí ò da ni. ó máa ń parú wọn tì ní. nǹkan tí ọkùnrin fi lè kógo já lórí irú obìnrin bẹ́ẹ̀ ni pé kó pàtì. kò rọra pàtì nítorí obìnrin míì náà kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tó bí ọkùnrin yẹn ṣe ní sùúrù tó
wàá ti rí wọn ni ó máa pa mí ni ọkùnrin tí ò dìde tí ò fọwọ́ kàn ẹ́ tí ò nà ẹ́ tí ò ṣe kankan tó ti ń bú láti àárọ̀ ojoojúmọ́ tó fi èpè jí. kábíyèsí Ọlọ́run ní bàbá ẹni tó bímọ fún bàbá ọmọ ẹ̀. tó sì tún wá tó ń wò ẹ́ pé Ọlọ́run àkókò bá òun kó sí ẹ lọ́kàn wàá sì tún lọ máa lẹ̀ yà mọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ ó pa mí lẹ́ni ni ó pa mí lẹ́ni. ó máa lù mí ní tó bá lù mí lẹ́ni màmá ẹ̀ kọ́ ló bí ẹ. irú ọkùnrin míì ẹ ti sùn kàn gírí bẹ́ẹ̀ a lè yọ kúrò ṣùgbọ́n nǹkan tá a fẹ́ sọ ni pé even tẹ́ bá nírú ìyàwó bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ gbé ọwọ́ sókè náà àwọn nǹkan tí ọkùnrin fi máa ń na obìnrin ó pọ̀ mélòó. àyìmọye nítorí ẹ̀ tó jẹ́ pé ilé ìyàwó kékeré ni àwọn dadí ni wọ́n wà tó jẹ́ pé tó bá ṣe délé báyìí wọ́n á ti tẹ́ bẹ́ẹ̀dì sílẹ̀ fẹ́rẹ́fẹ́. bẹ́ẹ̀ ni wọ́n ti rò mọ́lá. ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe burú lẹ́ṣẹ̀ yọ ọ̀bùn bẹ́ẹ̀ ṣe ń ṣe filenge ní dádì máa wọnú pálọ̀ ló máa rùn. a máa rùn ni. tọ́ bá dé bí aláwọn ọmọ yín náà ni. tọ́ bá dé bí ìsinmi. ọmọ yín ló tọ̀lẹ̀ ọmọ yín náà ni. tọ́ bá dé bí ìsinmi ìyá á máa ta sánsán. máa ta sánsán. ẹ wá ní kọ́ máa bọ̀ nílé ẹjọ́ ẹjẹ́ àtúnbẹ̀ ṣe. ẹ̀yin dẹ̀lélẹ̀ ẹnu yín ò ní ròyìn. à ń sọ léèní àti ìlọsápọ̀dọ̀ tì yín léèní a máa lọ ṣùgbọ́n àti àwọn ọkùnrin là ń sọ pé kò sí nǹkan náà tóhun kí obìnrin ṣe nínú ìgbéyàwó tó lè di pé ẹ máa gbọ́wọ́ sókè ẹ máa nà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tí ta ti rí dáadáa tẹ́ pé kò tiẹ̀ nà ìyàwó ẹ̀ rí ọjọ́ alákọ̀ọ́kọ́ tó kàn ní kóhun tì ló máa lọ forí gbágànà tó máa kú sọnù ó túmọ̀ sí pé ẹ control anger yín pátápátá ẹ kúrò tóbìnrin bá provoke yín àbí tán irritate yín tán ẹnu wọn ò rò wọ́n ẹ lè kúrò ní sàkání ibi tí wọ́n bá wà. bá ṣe wá ń sọ eléyìí náà là ń sọ fún ẹ̀yin obìnrin náà níjọ́ tí ọkùnrin bá ti bẹ̀rẹ̀ sí ní fìfọ́ tí dán yín wò ó fi dán ẹ wò ni. testing. tàtọ́kọ̀ fi báyìí gan dán ẹ wò lásán ti jẹ́ kó máa understand pé ẹ máa try. kò wá òkè o. máa try ẹ lẹ́ẹ̀kan sí i. ẹ kàn máa dé lọ́jọ́ kan ẹ máa rí i pé ilẹ̀ ti mọ́ o. ilẹ̀ ti mọ́ o. ìgbà tẹ gbá mi. ẹ máa bẹ̀rẹ̀ láti square one. ìgbà tẹ gbá mi létí yẹn ilẹ̀ ṣú ni o. tẹ bá máa fi dé ilẹ̀ ti mọ́ o. ilẹ̀ ti mọ́. tó tọ́ ni. àwọn Yorùbá ní má foko mi. dáná ọjọ́ kan lèèyàn máa ń kọ́ ọjọ́ kan lèèyàn máa ń kọ́ gbogbo nǹkan tí ò dáa tí ò bójú mu ni kó tó di pé à ń torí ìgbéyàwó wá lọ sọ́run àrèmábọ̀ ká sọ pé à ń torí ìgbéyàwó dèrò ọ̀run àṣàǹtẹ̀ n tí ò dáa ni n tí ò bójú mu ni abá arábìnrin wa kẹ́dùn nítorí pé ó já sí ti ọlọ́jọ́ àti gbogbo ẹbí wọn wọ́n ní wọ́n dùn ó lọ bí ọjọ́ mélòó kan ní under coma. ògo ìdílé kan lórun yẹn kò sí irú ògo yẹn mọ́ nínú ìdílé yẹn. nínú ìdílé yẹn kò sí nítorí àgbọ̀ kò lè sí mọ́. not even the twin sister. kò tiẹ̀ lè sí mọ́. ẹni méjì tí wọ́n jọ bí wọn lọ́jọ́ kan. èèyàn kan lògo yẹn wà fún nínú ìdílé yẹn. irú ọkùnrin báyìí náà àfi kọ́lọ́ máa ṣọ́ wa. àbámúṣe wá wò ó pé orin tí sísítà yẹn sábà máa ń kọ orin arò ló máa ń sábà kọ. orin arò ni wọn náà fèrè tán bá sùn sí fèrè. inspiration tó ń rí gbà nù ilé. wọ́n ní fèrè ń fún síta ṣé o tiẹ̀ mọ nǹkan nígbà tó orin yẹn kọ́kọ́ jáde. orin yìí ó ti lọ ní ohun àròjù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán jẹ́ happy people ni wọn kì í fẹ́ kọrin yẹn àwọn á bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn nítorí pé orin yẹn ń yin Ọlọ́run torí orin Ọlọ́run tó jẹ́ ó ń yin Ọlọ́run ká ní pé orin ayé ló ń kọ ni orin arò ló máa kọ. orin arò ni ìyẹn fi hàn pé inspiration tó ń rí. inú ohun tí orin yẹn ti ń jáde gan ó kún fún arò ó kún fún arò tá a bá lọ wo gbogbo orin arábìnrin náà kò ń sábà ń kọrin èyìn kò sí bí orin arò kó wá jẹ́ worship version of. ó mọ̀ nígbà tó bá wà nínú ìbìnújẹ́ tó sì wá lẹ́lòmíì tó fẹ́ képe tó ju Ọlọ́run náà lọ irú orin yẹn orin inú ìbìnújẹ́ ó ń dúpẹ́ ṣùgbọ́n inú ìrò ìbìnújẹ́ ló ti ń jáde ẹ jọ̀ọ́ táwa bá jẹ́ ọkùnrin a má jẹ́ ká jẹ́ káwọn ìyàwó wa máa fọhùn jáde láti inú ìrò ìbìnújẹ́ kí wọ́n dẹ̀ má lè sọ síta bíyá nítorí iṣẹ́ tọ́lọ́run gbélé wọn lọ́wọ́ táwọn rò
nítorí mo wà very sure pé lóde ọ̀run gan ni Ọlọ́run gan máa sọ nísìnyí pé ó dẹ̀ parí ìrìnàjò ẹ láyé. bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ tí mo gbélé ẹ lọ́wọ́ gan. but dáàdì yẹn ẹ má bínú sà ẹ lè díẹ̀ o. kí wọ́n má bínú àbí kí ló ń sọ. kò tún bí àwọn èèyàn náà. tí wọ́n wà ní àhámọ́ ọlọ́pàá. àwọn gan ojú tó jẹ́ pé a máa sìn wọ́n dé bèbè bí tó máa ti yẹgi fún wọn. ojú wọn ò smile ṣé o ti ráwòrán wọn rí. death by hanging. ẹni tó bá ti pààyàn pípa ni. ẹ má jẹ ojú wọn sì ṣe autopsy lọ́wọ́ àbí kí náà pé autopsy. wọ́n fẹ́ mọ irú ikú tó pa wọ́n bóyá olóògbé lárùn kan so tó olóògbé bá lárùn kan tí wọ́n bá gba láyà ṣé ó máa kú. ẹ dákun ẹ já kúrò ń dìdò eré ọmọdé mi. ẹ jẹ́ sáré lọ sí abala kí ni kí n ṣe tàrí mú abala kí ni kí n ṣe tàrí mú lọ́sẹ̀ yìí ó mà lágbára kí. arábìnrin kan ló ní òun àtọkọ òun jọ lọ pàtí wọ́n sì rìnrìn àjò ni. wọ́n lọ ìlú míì bíi kéèyàn kúrò nílùú Èkó kó lọ sí ìlú bíi Ògbómọ̀ṣọ́ àbí kó lọ àwọn ìlú tó jìnnà bíi Ìlọrin bíi Ẹdẹ bíi Ìlọrin. wọ́n ní àwọn dẹ̀ ṣe dé pàtí ó ní ó ti kọ́kọ́ sọ síwájú náà pé ọkọ òun ò ní tẹ́lọ́rùn ààbò. báwo ló ń ṣe mọ̀. ó ní kò sí káwọn rọra máa rìn lọ lórí títì báyìí kò bá jẹ́ di ọmọ kékeré torí kólóbó báyìí kò bá jẹ́ bakasí torí kólóbó báyìí. wọ́n ní ọkọ òun ó ti wò lọ. ó ti sọnù. òun tí ń wuni ní pọ̀ lọ́rọ̀ ẹni. olóòrùn ni òun ó mọ gbà padà báyìí pé padà wá sáyè. kí ló dé kí lè wò lọ tó báyìí. tẹ bá sì béèrè lọ́wọ́ òun pé ó ti yá ní gbogbo ìgbà tẹ bá fẹ́ ṣe kínní lòun ò kì í sọ pé rárá. kò sí náà irú wọn náà ń pè ní everready ni òun. ó ní àwọn wádé patí lọ́jọ́ tá à ń wí pé ọkọ òun bó kàn ṣe báwọn ṣe jókòó lórí àga ó gbàgà fóun ó dẹ̀ lóun bọ̀ ni wọ́n ti dé patí tá à ń wí láti ọwọ́ àárọ̀ títí di bí aago 9 alẹ́ òun ò tí ì rọkọ̀ òun padà. ó lóun ti gbogbo àwọn aráalé ti wá lọ gbogbo àwọn onípatí ti lọ wọ́n ti jẹ wọ́n ti mu òun ti pago. wọ́n ti lù pa. aago ti kú àtọ̀sán ló tiẹ̀ ti ń pago. ó ní aago ti kú lòun ó wá ń béèrè lọ́wọ́ wa pé ṣé kóun sì dúró ní patí kóun máa dúró de ọkọ òun ni àbí kóun lọ wá hòtẹ́ẹ̀lì kóun sùn kílẹ̀ mọ́ kóun lè tètè wá padà lọ sílùú ibi táwọn ti wá ní àárọ̀ ọjọ́ kejì. ó ga ó mà ṣe. tí irú ẹni tó irú eléyìí bá ti ń ṣẹlẹ̀ ẹ dákun ẹjọ́ ṣé ẹ̀yin máa dúró dago 9 tó bá jẹ́ yín ní patí. ó yẹ kó ti tètè máa wá kó ti máa gbóhùn sáfẹ́fẹ́ tipẹ́tipẹ́. ó ti ń wà. ó kàn ń pè lórí fóònù ni. níbo ló ti wá fẹ́ wà. ó yẹ kó ti máa lọ ságọ́ ọlọ́pàá. àgọ́ ọlọ́pàá. torí nǹkan tí mo yẹ sọ bẹ́ẹ̀ bí mi pé kí nìdí. ó ṣe jẹ́ kó yẹ kó wọ́n ti kidnap máa ní. ó ṣe jẹ́ kó yẹ kó ti kidnap máa ní. lẹ́ni tí àjọ dé patí. kidnapping yẹn. tí ò dẹ̀ sọ pé mo ń lọ ilé ìgbọ̀nsẹ̀. ní sùúrù ọ̀la ó mọ̀ pé kidnapping pọ̀ láyé òde òní. ó dáa ok ó yẹ kí ní kí iṣẹ́ àwọ̀ àbí. ó yẹ iṣẹ́ àwọ̀. wọ́n kidnap oríṣiríṣi ṣoget. àwọn kidnapper tó. wọ́n lè já àwọn kidnapper tó fẹ́ hold to ransom tó ní kán wá owó rọ̀gùnrọ̀gùn wá. ó lè já àwọn kidnapper irú àwọn tí wọ́n máa ń wò ní orí ìrìn yẹn bí ó ti pẹ́ tí wọ́n ti ríra tó dẹ̀ rọra rí lọ́jọ́ yẹn tó dẹ̀ rọra kidnap ẹ̀ sí ọ̀dọ̀ wọn bí wọ́n máa fi di àárọ̀ ọjọ́ kejì wọ́n máa rìlíìsì dádì. arábìnrin yìí ó tẹ̀ wá fi ẹ̀hónú ẹ̀ hàn pé ọkọ òun ó bú òun kù tó fi òun lẹ̀ lórí ìjókòó tó sì lọ. kò dá ó kù díẹ̀ káàtó. tó sì lọ gbọ́n. ṣé kò dágbére ibi tó ń lọ ni. kò dágbére ó ló ní òun ń bọ̀. a ń bọ̀ títí dago 9. ó lóun kọ̀ rò pé ó kàn fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ní ilé ìgbọ̀nsẹ̀ kó padà. ìmọ̀ràn tèmi ká tiẹ̀ pàwàdà tì tó bá ti di àárọ̀ ọjọ́ kejì tí ò ti rí kó pè òun ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá máa ní 24 hours nìkan tó wá report kó má wá sékòó kó dúró sílùú yẹn kó lọ ságọ́ ọlọ́pàá kó lọ rìpọ́ọ̀tù. tọ́lọ́run bá dẹ̀ ṣe tó bá jẹ́ pé wọ́n dẹ̀ kidnap wọn sí àgọ́ yàrá nítòótọ́ ni kí wọ́n tó kúrò nílùú yẹn wọ́n á dé wọ́n á dẹ̀ jọ máa padà sí. ṣé tó bá jẹ́wọ́ ẹ máa jọ padà. kí mo fẹ́ ṣe. wọ́n wá rọ́kàn pa àbí. tí wọ́n ní rí nǹkan sọ ni
ṣé wọn ò ní ó dá àjọ padà ká ṣáà máa lọ sí ibi tá a ti ń bọ̀ gbogbo nǹkan ṣáà ló ní call and response wọ́n á ṣàwádìí kan tí nǹkan kan ṣáà fi ṣẹlẹ̀ àbí kí ló ní mo sọ bá àfikọ́ lọ́hún yà ṣàánú wa o ẹ̀yin obìnrin ọlá ìrònú ẹ̀ ò dáa kí ló dé ẹ̀yin obìnrin ẹ ti máa ń tètè ronú jù ẹ ti máa ń tètè ronú mo mọ ibi tó ń ronú lọ gbogbo èrò ọkàn ní tiẹ̀ nísìnyí pé obìnrin ló bá lọ ìwọ náà tó sọ nìyẹn ó ti ń bá rò pé ó ga owó kọṣọ ní sùúrù náà ni wáyé tẹ̀yin obìnrin ṣe máa ń ronú báyìí tọkùnrin má ti rìn lọ síbi kan ẹ ti sọ pé ọkùnrin má ti lọ sí kidnapping ó lọ sọ́dọ̀ bí kó má ti lọ kidnapping zone. Mọ̀ bóyá wọn àtàwọn ọ̀rẹ́ ló jáde tí fóònù jábọ́ sí gọ́tà àbí ọlọ́pàá pàdé wọn lọ́nà tán sì fóònù àbí nǹkan kan àbí ibi tán lọ ni fóònù ti bàjẹ́ àbí kíní ẹ má máa ronú báyẹn ẹ̀yin obìnrin. Mrs. Defender ayé ọkùnrin tó fẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ àwọn nǹkan tèmi rí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni pé ọkùnrin tó fẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ kò bá tẹ̀jẹ́ lè gbọ̀nsẹ̀ ló ń lọ bẹ́ẹ̀ ni wà á sọ mo fẹ́ sáré dé restroom mo ń padà bọ̀. restroom wọn wá arrest wọn bẹ́ẹ̀ bó ṣe ti ń pè yẹn á ti dìde lọ wo restroom wọ́n yẹ pé nǹkan míì ti ṣẹlẹ̀ nínú restroom. wọ́n wá ti arrest wọn sí restroom. mo fẹ́ sáré dọ́dọ̀ ọ̀rẹ́ mi ní junction odò gbólú junction bíbá yìí mo rántí pé ọ̀rẹ́ mi kan wà ní junction bíi mo fẹ́ sáré lọ kí wọ́n tẹ̀sí mọ̀ pé táwọn bá sàn yẹn ìyàwó á sọ pé ẹjẹ́ àjọ fi ẹsẹ̀ kan débẹ̀. ṣoré ronú ní ẹ̀yin obìnrin báyìí ṣé kò iṣẹ́ ò dáa. kó fi wá di tí ọkọ ìyàwó lọ láti àárọ̀ títí dago mẹ́jọ. ẹ jẹ́ kémi kọ́kọ́ sọ eléyìí wọ́n pé ohun tí ò dáa ò dáa kò lórúkọ méjì kò dáa ní jẹ́ ẹ dákun tẹ́yìn bá ní èròǹgbà tó yàtọ̀ sírú eléyìí o sì ti wá o ẹ ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ èkejì mi ti sọ pé tí ọ̀gbẹ́ni ṣe àti mọ̀ bóyá ó burú jáì àti mọ̀ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn èèyàn téèyàn ò bá rí èèyàn ń bínú sí. ó dà wọ́n ní ká kọ́kọ́ dúró ká rí ọ̀gbẹ́ni náà. ọ̀gbẹ́ni fi wá kẹ́sìn. ṣùgbọ́n àwọn ìwà ọ̀gbẹ́ni náà ló ti jẹ́ kí ká ti tètè máa fura sí wọn. ohun tó bá ṣe rí lọ́dọ̀ tiyín ẹ jẹ́ ká mọ̀ ẹ ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa lórí Facebook lórí Instagram lórí TikTok at Kaftan Television Yorùbá at Ola Onabajo Ọláwálé at Ayọ̀gbénú Ayọ̀gbénú alága alága ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa bó bá ṣe rí lọ́dọ̀ tiyín tẹ̀yin bá wò ó pé bí èkejì mi ṣe sọ pé ká sì dúró kárí iná tàbí tẹ̀yin bá wò ó pé nǹkan tọmọkùnrin ṣe ó burú kù jù ó burú jáì èkejì mi ẹ jẹ́ ká rè lé. ilé là ń lọ àgbẹ̀ kan rokoroko kó gbàgbé ilé. àwa ti ṣetán lónìí o a ṣetán sínú owó sínú ọmọ àlàáfíà àìkú balẹ̀ ọ̀rọ̀ láṣẹ Èdùmàrè a ó fìrè pàdé lówùúrọ̀ ọ̀la lórí ètò ìjíròrò òwúrọ̀ pẹ̀lú Ọlá Ọ̀nàbàjò àti Ayọ̀ngbénú tiyín nìkan lórí tẹlifíṣàn Kaftan TV tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà káyìí lọ ṣàfojúsùn ayé tó rẹwà. ó di dandan o ẹjọ́ o kò sẹ́ni tó mọ̀gbà tó ń lọ o ẹjẹ́ ajáyé orí wa níwọ̀nba o kàṣà máa ṣàṣejù. ẹ pàdé wa lórí gbogbo àwọn ẹ̀rọ alátagbà wa at Ayọ̀ngbénú_alága lórí Instagram àti lórí TikTok. Ọlá máa fún wa ní àwọn àdírẹ́sì tó kù tí ẹ máa lè kàn sí wa sí tẹ́yìn náà bá ní ọ̀rọ̀ kan tàbí méjì èyí tó ń ru yín lójú káfíńrí àtayọ̀ pàdé Yétúndé Adeyemo Ayọ̀ngbénú lórúkọ tèmi kí ọlá kó bá wa kásẹ̀ ètò ńlẹ̀ fún sáà yìí náà. ẹ ṣeun gbogbo yín tẹ́ bá wa ṣètò tẹ̀mí gbogbo yín pátápátá la kí àlólódì ẹnìkan pátápátá bẹ́ẹ̀ dẹ̀ rí ayọ̀ yín ti dé ọlá yín ti dé o. ẹ wo gbogbo ibi tí ọ̀tá yín tó fojú sí ọ̀nà òfin bẹ́ẹ̀ láṣẹ Ọlọ́run ọba ó dára lójú pẹ̀ tuntun bí omi ọgbọ́n mu lórí ètò léni lọ́dọ̀ tiwa gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ tá a dẹ̀ sí nà ní pọ̀pá gbogbo ẹni tó bá ti tàbá ẹ jẹ́ ká máa ṣe àtúnṣe àjókòó níbí báyìí ká kàn máa ṣe àtótónu lásán àjókòó níbí ká lè rí ẹyọ kan tàbí méjì mú dání ni kí ọ̀dẹ̀ wa náà kó dẹ̀ máa dùn láṣẹ Ọlọ́run ọba kò ní kàn
orúkọ tèmi Ola Onabajo ayọ̀lúwa ṣeunlá fún mi aláṣàkẹ́ tí yín gangan ẹ̀yin ohun tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ mi náà pàdé ẹ tẹ̀lé mi @Onabajo Ọláwálé lórí gbogbo social media sí @Onabajo Ọláwálé ẹ lọ follow mi lórí Facebook ẹ follow mi lórí Instagram ẹ subscribe lórí YouTube channel @Onabajo Ọláwálé ẹ lọ subscribe lórí YouTube channel wa @Kaftan TV Yorùbá Kaftan TV Yorùbá ẹ subscribe kẹ́ bá lè máa gba àwọn àtẹ̀jíṣẹ́ tá a bá ti fi fọ́nrán ètò sí orí online bóyá ìjọ tí iná mọ̀nàmọ́ná bá ṣe mọ̀nàmọ́ná tẹ́ ẹ̀ rí wò ẹ lè lọ síbẹ̀ láti lọ wò Kaftan TV Yorùbá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí TikTok bí èkejì mi ṣe sọ ẹ lè kàn sí wa lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára tá a ti nà sáfẹ́fẹ́ fún yín báyẹn jẹ́ ká máa kí àwọn ará lé pé ó dàbọ̀ ó dìgbà kan náà kí látayọ̀ láti fi pàdé láàárọ̀ ọ̀la. ẹ ṣé o ẹ ṣé o. Bye-bye. ẹ ṣé gan ni. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ẹ jẹ́ ká wọlé kí n káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀ kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ní lájú iṣẹ́ gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Ọ̀nàbàjò lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá sí. ẹ má yí kò ń bẹ́ ọ. ẹ máa wo Kaftan